ṣèyànjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣèyànjú, lẹ lè ṣèyànjú, ẹ̀yin lẹ lè ṣèyànjú o, ẹ̀yin lẹ lè ṣèyànjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣèyànjú. Ọlọ́yin ló lè ṣèyànjú o, ẹ̀yin ló lè ṣèyànjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin ló lè ṣèyànjú, lẹ lè ṣèyànjú, ẹ̀yin lẹ lè ṣèyànjú o, ẹ̀yin lẹ lè ṣèyànjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣèyànjú. Ifá ní bẹ̀fẹ́ sí bẹ̀bẹ̀rẹ̀ lé ayé o. Àgọ́ àlà ní mọ́lẹ̀ ẹ̀yìn. Ẹgbẹ́ bàtàrù gẹ̀gẹ̀ ní síwájú alágbe. Adíbá fún bọ̀rọ̀ fún ní ayé. Abùkù tọ̀ ń wo. Ọ̀rọ̀ fún ní ọ̀run ò ní jẹ́ kíta yóò tẹ o. Ẹ̀yin lẹ lè ṣèyànjú o. Ẹ̀yin lẹ lè ṣèyànjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o. Ẹ̀yin lẹ lè ṣèyànjú. Ọlẹ́sẹ̀ ni mí mo mọ̀ látọjọ́ tó fi pa o. Ìjọba ẹgbẹ́ lẹ́sìn ìdí àbímọ ṣe ìpèsè láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti ní oyún. Ìgbà ẹ kú ìkàlẹ̀, ẹ kú ojúmọ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kú àjálẹ́ o. Gbogbo ibi tí ètò yìí bá rìn dé láyé, wákàtí kan náà ni ó fi pé bá wa ń bẹ̀. Wákàtí àwọn ẹlòmíì papọ̀ mọ́tọ̀dọ̀ wa, àwọn ẹlòmíì wà lálẹ́ báyìí. Wákàtí tó bá wá pé bá wa lórílẹ̀-èdè tá a bá wà, wákàtí ire ni ó jẹ́ fún gbogbo wa o. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ayé ń bẹ èèyàn wà o. Ọlọ́run má dà wá láàmú. Má jẹ́ àdára wa láàmú. Má jẹ́ àpàdé ẹni tí ó dà wá láàmú. Má jẹ́ àkó sínú dààmú. Má jẹ́ wọn ó fi dààmú kọ́ wa lọ́rùn. Èèyàn burú o. Nínú ayé, àwọn ẹ̀dá ènìyàn kan bí atáyé ṣe ni wọ́n. Àwọn ẹ̀dá ènìyàn kan sì ń bẹ bàṣẹ̀jẹ́ ni wọ́n. Èwo ni wọ́n fẹ́ jẹ́ ń bẹ̀? Fúnra ẹlòmíì lọ fa rẹ̀ láyé lọ́wọ́ ló ní wọ́n bá tòun jẹ́ o. Tọ́ ọ bá fira rẹ lẹ, ayé ò lè rí ọmú. Kí ni mo wí? Àní tọ́ ọ bá fira rẹ sílẹ̀, ayé ò lè rí ọmú. Ẹ rí pẹ́lòmíì kì í ka nǹkan kún. Yóò ní wò ó, òun ò ní gbàgbọ́ nù kankan, òun kò sí nǹkan kan tó sòun. Tọ́mọ wá padà yá. Oríṣiríṣi ọmọ. Ẹ mọ̀ pé téèyàn bá síkì tó bá lọ síbítù. Wọ́n tọ́jú ẹ̀ lọ́sẹ̀ yìí, ọ̀sẹ̀ tó tún tẹ̀lé, wọ́n tọ́jú ẹ̀, ọ̀sẹ̀ tó tún tẹ̀lé, wọ́n tọ́jú ẹ̀. Tọ́ba sún dókítà yóò ní ẹ lọ́ọ́ ṣe àyẹ̀wò, kọ́ lọ́ọ́ ṣe check-up gbogbo ara rẹ̀ kí wọ́n fi lè mọ kí ní ń dà á láàmú gangan. Dókítà lè máa tírìtì màléríà lára rẹ̀ kó jẹ́ pé ibà ni wọ́n ń bá a tọ́jú tó sì jẹ́ pé ohun tí ń ṣe é ó ju ibà lọ. Ìgbà wọn bá lọ ṣe general check-up wọ́n sọ pé iṣẹ́ abẹ ní ń dẹni yìí láàmú o, appendix ni o. Appendix àgbà tí wọ́n bá sọ operation, dókítà lè sọ fún wọn pé ẹ̀ẹ̀mẹta wọn ò sí. Ọ̀pọ̀lọpọ̀ ohun tó pa ẹlòmíì àìlákàkún ló pa wọ́n. Owó ló sì pa ẹlòmíì lọ́sibítù. Tí wọ́n bá sọ fẹ́lòmíì pé ẹ̀jẹ̀ ẹ̀gò méje ní ọ̀rá o, ó lè má rówó rẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀gò méjì, yóò kú àbí òní kú, yóò kú mọ̀nà káyì. Àlá báyìí kìí ṣe àlá tó da. Lójú oorun kéèyàn máa sọ pé òun mu ọtí. Òmùgọ̀ kéní, òmùgọ̀ kejì, wọ́n gbé e fún ọ ní, ọ̀rá ni, ẹwà ń patí ni, òun mú ni. Tí àlá yìí bá ti ń wá lemọ́lemọ́ tètè mójútó ra rẹ̀.
wọnú àwẹ̀ àtàdúrà sàn-án wọ́n ń wá ọ ọlọ́run ò ní jẹ́ wọn ó rí ọmú wọ́n fẹ́ kó èrè ayọ̀ rẹ sínú ògò wọ́n fẹ́ bọ sọ ọ́ di kòròǹfo èrè ayọ̀ rẹ wọ́n fẹ́ bọ sọ ayé rẹ di kòròǹfo má wàá já nìkan sọ ayé rẹ di kòròǹfo gbogbo ìwọ tó o bá ń gbọ́ mi wo bí jẹ́ sọ fún ẹ̀mí kan ni wọ́n máa tì ọ́ ràgò méjì ó tí ì mọtí lónìí o ọyá ǹde lọ́ọ́ mọtí torí pé wọ́n fẹ́ gba ògo rẹ ni wọ́n sọ ayé rẹ di kòròǹfo. irú ẹ̀mí bẹ́ẹ̀ bá ti wá ń dà ọ́ láàmú kó a máa sọ pé ọlọ́run yà mí yèsù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ìgbà míì tó fi jẹ́ pé ọ̀rẹ́ bí èṣù bí ọ̀rẹ́ ọlọ́run má jẹ́ abárìn wọ́n á máa dẹ ọ̀rẹ́ sí ni torí pé ìwọ náà fẹ́ẹ́ ṣe báwọn ọ̀rẹ́ rẹ̀ ti ń ṣe àwọn ọ̀rẹ́ rẹ̀ máa mú gò mẹ́fà wọ́n máa mú gò mẹ́wàá wọ́n máa fọtí táàkà títí tí oore ayọ̀ wọn ò fi bọ́ mọ́ wọn lọ́wọ́ ìdí ọtí yẹn ni wọ́n wà. ẹ máa wọ ẹlòmíì ọlọ́run kẹ́ ó ní owó kódà bàbá fẹ́ já ọtí òdìdí ọkọ̀ kan agbára rẹ̀ wà fún ọyá ẹ máa fa mi lọ ẹ̀yìn ẹ máa fa mi lọ omi tó ní wọ́n máa fà yí omi náà ni wọ́n fi mú ògo tiẹ̀ náà wọ́n fọ̀gùn sínú ẹ̀ ní ọtí náà ni wọ́n máa mú tí wọ́n fi rí mú ni àyè fi bá èèyàn láyé jẹ́ ni kéèyàn máa mọtí lójú oorun wọ́n fi sọ ògo ayé ẹni di kòròǹfo tẹ́ni náà fi ní rògbò rẹ̀ lò wọ́n fi tẹ́ èèyàn lẹ́gbẹ́ ni. tí ayé bá ti gbé ìgò léèyàn lọ́wọ́ lójú oorun bí ó sì máa mú kiri lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́rí tí mú yẹn ẹ̀mí ní máa tì wọ́n lọ bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ni ọba ti ẹlòmíì ọ̀rẹ́ ni ọba sọ̀rọ̀ fún ọyá àìlọ lónìí di á lọ. ọlọ́tí ìsira wọn lóore ọtí ni wọ́n rà fúnra wọn ò ní rọ́lọ́tí ẹgbẹ́ rẹ̀ kó fún ọ lówó yóò ní bọ́ bá lè mú ìgò 100 wọ́n rà fún ọyẹ máa mú ẹpẹja fún ọ aláìníla káyè ẹja ni wọ́n wáyé wá jẹ ọtí lọ wáyé wá mú tọ́ba wá mú tọ́tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ tọ́jálu inú èbì tọ́jálu kòtò ta ní sẹ̀sìn sásìkò ọmọ ní sẹ̀sìn àníwọ̀ lọ ń sẹ̀sìn ìgò tí wọ́n ti gbélé ọ lọ́wọ́ látọjú oorun òun ní fi ọ́ sẹ̀sìn yẹn torí pé wọ́n fẹ́ sáyé rẹ̀ di kòròǹfò ni. àlábáyìí kì í ṣàlá tó dáa o bàbá tí ń lárú àlábáyìí wọnú àwẹ̀ àtàdúà lọ àti sàárà jìnnà sọ́rẹ̀ẹ́ lásìkò yìí ó sì jìnnà sóde lílọ tó bá ti lè sinmi fún ayé rẹ̀ ó nítumọ̀ wàá rí i pé tó bá ti ń gbààwẹ̀ aburú yìí ó sùn fún ọ aburú yìí yóò sùn fún ọ máa fi àláyà bú nínú àwẹ̀ rẹ̀ tó bá ti ń gbà pé wọ́n lọ́hùn ogun tí máa ṣayọ ẹni di kòròfo má jẹ́ ọ yàdọ̀ mi má jẹ́ ń kó sínú ìgbèkùn rẹ̀ má jẹ́ yóò fokùn rẹ̀ sí mi lọ́rùn ayé ogun tí máa ṣayé ẹni di kòròǹfo ọlọ́run oníjà yóò gbégò léyìn lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ máa gbọ́ mi o tí ayé bá gbégò léyìn lọ́wọ́ lójú oorun wọ́n fẹ́ ṣayé ẹni di kòròǹfo ni o ayé gbogbo yóò ní di kòròǹfo o àmọ́yé ọmọ ológo ni wọ́n ṣayé ẹ̀ di kòròǹfo àmọ́yé ọmọ ológo ni ẹlòmíì sì dá ni wọ́n gbélé lọ́wọ́ tàbí wọ́n gbé igbó lé lọ́wọ́ lójú oorun bí àláìṣe rí bẹ́ẹ̀ náà ni kéèyàn máa jẹun lójú oorun rí bí àláìṣe rí bẹ́ẹ̀ náà ni kéèyàn máa rí ata kọ́ máa já ata lójú oorun ayé ní fi ṣe ni. ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí WhatsApp group o ẹ má fi mẹ́sẹ̀ẹ́jì ilẹ̀ fún mi o má fi WhatsApp kọ pè mí o pè mí dàrẹ́tì látòrí ṣùgbọ́n kó orí kọ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ọ̀fẹ́ ni ẹnìkan ò gbowó lọ́wọ́ ẹnìkan tí mẹ́sẹ̀ẹ́jì yìí bá ti wá kàn lára ṣí ààrẹ sínú àwọn gúrùpù tó bá wà káwọn náà jàǹfààní ẹ̀ máa há fún gbogbo àwọn èèyàn rẹ ó lè jàǹfààní fáwọn náà gbogbo ẹni wà ní ìgbèkùn báyìí ọlọ́run ọba ọ̀gá ògo yóò tu gbogbo yín lẹ̀ o ìwọ tí yóò ní bẹ́ẹ̀ sì ń tì ọlọ́run ò ní jẹ́ mi kẹ́mi yìí kórìbí wọlé sí ọ lára o ayé ò ní sáyé wa dókòrò fó o 08032983298
ẹlẹ́gbọ́ dáadáa 080 32 98 32 98 ire kàbìtì. Gbàdélé ayé náà ni ilé ayé ká. Àwa délé ayé ká gbàgbọ́ sí àwa lẹ́gbẹ́ lórí ọ̀run. Bí ìtọ́ba wá ń dàrú, wọ́n lè pọ̀rọ̀ ogun ìyá ní ìsàwọ̀ ẹja mọ́ ọ̀rọ̀ tí tó gbogbo wa la lẹ́gbẹ́ lọ́rùn. Ẹgbẹ́ látòjú ọ̀sán